Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ìní àìtàlẹ̀ abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé káàbọ̀ sí series tí mo pè ní àìtàlẹ̀ abiyamọ reloaded. Àkórí ọ̀rọ̀ tèmi ni ọmọ ọmọ ọ̀sìn amúkú ẹ̀rù ẹwọ́. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. A kú ìgbà yìí o, èmi náà ni o, èmi tí ní tòótọ́, àìtàlẹ̀ abiyamọ, àìtàlẹ̀ o, abiyamọ, àìtàlẹ̀ o, kú ọ̀rọ̀ ọmọ. Ọmọ ṣe pàtàkì, ọmọ ṣe kókó, ọmọ ọmọ ọ̀sìn. Mo fẹ́ pe àkíyèsí wa sí ọmọ ọ̀sìn. Ọmọ nìyí, ọmọ nìdẹ. Ọmọ làsẹ̀yìndẹ̀, ọmọ làgbéjó dalẹ̀, ọmọ làwòrán ère. Wọ́n ní táládì ò bá sí nílé, ọmọ wọn ní jogún ẹfun. Wọ́n ní tí wọ́n bá bò wá lẹ́yìn tá a bá sí nílé, ọmọ ẹni a wí fún ni. Ọmọ mo ṣe bí ewé ní sí obì, kọ́mọ sí mi o, kọ́mọ ré gbẹ̀yìn gbogbo wa o. Nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ọmọ ṣe pàtàkì, ọmọ ṣe kókó, ọmọ ṣe iyebíye. Ọmọ ní ohun àní àwa, ọmọ ní àbá ní àpè, torí ẹni bá ní ọmọ ní pè é lápèjẹ́, ní pè é lápèdáhùn. Kò sí nǹkan tí wọn kì í fi wọ́ ọmọ, kò sì síbi tí wọn kì í wọ́ ọmọdé, kò sí nǹkan náà táwọn tí ò ní tí wọn lè fi lẹ̀ láti fi jọ lọ́mọ láyé, torí ọmọ lè rìn. Ọmọ ni mọ́jìyà gbé, ọmọ ní sọjọ́, ọmọ ní ńlá ni. Wọ́n ní bí ṣin ò bá là, kọ́ ọmọ inú ẹ̀ ṣáà ti là. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìran mẹ́ta kò gbọ́dọ̀ tòṣì. Àdúrà tí gbogbo àwọn òbí máa ń gbà ni pé kọ́mọ àwọn làjà wọn lọ. Mo ṣe bí ní ńlá ọmọ ni, kékeré ọmọ ni, kínkín gan ọmọ ni. Ní ńlá ò ṣe bínú rà, kínkín ò ṣe bínú rà, kékeré ò ṣe bínú rà. Ọmọ tá a wá lọ́mọ. Èmi lọ́mọ, ẹ̀yin lọ́mọ, àwa lọ́mọ, gbogbo wa lọ́mọ. Tá a sì jẹ́ ọmọ fún àwọn òbí wa.
torí kò sẹ́ni jábọ́ látọ̀run o. Gbogbo wa ló jẹ́ pé kí wọ́n tó bí wa, akọ àtabo wọ́n ṣòwò ẹni, wọ́n ṣe eré gbétanléra lẹ́lẹ́dàá bá fi ámì sí i lóyún bá dọmọ. La bá dàgbéjó, la bá dàríyọ̀. Ọmọdọmọ rìnsẹ̀, ọmọ rìnsẹ̀ dọ̀dọ̀ langba. Ọ̀dọ́ langba wá di baálé ilé, ìyálé ilé lọ́ọ̀dẹ̀. We have all turned a full circle. Wọ́n ní bọ́mọdé òkú, àgbà ní í dà. Àti pé ìjọ́ wo ni wọ́n bá kára wa ná? Tákàrà wa náà ti ń bímọ báyìí o. Ọmọ ọmọ ọ̀sìn. Ọmọ lọ̀lẹ ni. Ọmọ lọ̀pẹ ni lọ́jọ́ ogbó. Ọmọ lójú ẹni lọ́jọ́ alẹ́. Àwọn ọmọdé àná ní àgbà ìní tó wá já sí pé àwọn ọmọdé ìní ní àgbà ọ̀la. Àwọn Yorùbá ní oríṣiríṣi ọ̀rọ̀ tí ó rọ̀ mọ́ oyún àti ọmọ. Àwọn èèwọ̀ bíi káláboyún má máa rìn lọ́sàn-án gangan, lálẹ́ tàbí láàjìn. Tí wọ́n bá tún bímọ tán, a ní sọmọ lórúkọ tó jẹ́ tiwantiwa. Wọ́n á wò kọsẹ̀ jayé ẹ̀. Kódà láyé àtijọ́ tí wọ́n bá bímọ fún 41 days kò ní lajú. Ṣùgbọ́n lóde òní, ọ̀sán gangan lolóyún rí o. Òru gangan ni wọ́n jáde pẹ̀lú. Kódà ọjọ́ tá a bá ti bímọ báyìí, nínú ẹ̀jẹ̀ yẹn gan-an lọmọ ti ń lajú. Ó ga o. Oríṣiríṣi ìbímọ ló wà. Oríṣiríṣi ìbímọ ló wà. Àfàbẹ́bí, àfi abẹ́gbẹ̀bí, whichever way. Aṣáàbí, àbímọ, àròjù, àrímú, àrígbéjó ló bá tán o. Ọmọ tí wá pọ̀ oríṣiríṣi. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀nà nínú abiyamọ. Kí Elédùà jẹ́ ká bí ọmọ tiwa, ká má bí ọ̀tá lọ́mọ. Kó wá jẹ́ ká bí àánú lọ́mọ, torí ẹni bí àánú ló bímọ. Màá yànnàná ẹ o. Ọmọ pọ̀ oríṣiríṣi. Àánú ọmọ wà, olú ọmọ wà, ọmọ pàpàlágí wà, ọmọ lásán ń bẹ,
ọmọ lóko gbẹ̀yìn, ọmọ burúkú wà. Làwọn Yorùbá ṣe máa ń ní ọmọ bú lọ́jọ́ retí ẹ̀. Àánú ọmọ. Àánú ọmọ ni ọmọ tí gbogbo òbí máa ń ṣàdúrà kó rí fáwọn bí. Kódà gbogbo ibi tí wọ́n ń wọ́n ọmọdé, gbogbo ibi tí wọ́n ti ń rí ọmọ ni wọ́n ti máa ń ṣàdúrà yìí. Ṣé ẹ rí àánú ọmọ? Ó ní olú ọmọ. Ọmọ tó jẹ́ pé amúnú òbí dùn dálẹ̀. Irú wọn ni wọ́n máa ń gbẹ̀yìn tẹ́yìn ṣe. Àwọn ló ṣe é fẹ̀yìn sílẹ̀ fún. Téèyàn bá bí àánú lọ́mọ, lọ́jọ́ ayé onítàn ó dáa. Ẹ̀yìn onítàn gan-an á tún sunwọ̀n. Àánú ọmọ ni ọmọ tó mojúṣe, tó mẹ̀tọ́, tó ń ṣẹ̀tọ́. Ìtọ́jú òbí lásìkò lásìkò, àyẹ́sí òbí lásìkò lásìkò. Tó ń fún òbí ní iyì tó yẹ. Á fún òbí ní ìkẹ́ àti ìgẹ̀ tó yẹ. Tí kò yẹpẹrẹ wọn. Tí ò kọyọ́ wọn kéré. Tó tẹ́tí sí wọn. Tó sìn wọ́n. Tó kẹ́ wọn. Tó tún wá sìn wọ́n. Tó bò wọ́n lọ́jọ́ alẹ́. Ọmọ dáadáa. Ọmọ àmúyangàn. Ọmọ olóríire. Ọmọ alálùbáríkà. Ó ní ọmọ àánú jẹ́. Toró láàánú àwọn òbí. Olú ọmọ. Olú ọmọ náà jẹ́ irú ọmọ táwọn òbí máa fi ń ṣàdúrà pé kédùà kó fi jíǹkí àwọn. Olú ọmọ, ọmọ ológo, ọmọ ọlọ́lá, ọmọ tó lásìkí, ọmọ tó níyì, ọmọ tó lẹ́yẹ. Kì í ṣe tó wá ní lásán tó tún rí lò, ó rásìkí ẹ̀ lò, ó rọ́lá ẹ̀ lò. Ṣùgbọ́n nígbà míì, ọmọ ológo ó lè má jẹ́ olú ọmọ o. Kódà ó lè má jẹ́ àánú ọmọ pẹ̀lú. Tí ò tiẹ̀ ní tọ́jú ilé, kò ní tọ́jú ilé, kò ní láàánú òbí. Kò ní fẹ́ mọ àwọn òbí. Ìyàtọ̀ tó wà láàrin olú ọmọ àtàánú ọmọ nìyẹn o. Àánú ọmọ á mọ wàhálà yín fún yín. Gbogbo ìyà tẹ́ ẹ jẹ lórí ẹ̀ á mọ̀ fún yín. Á sanjọ́ fún yín. Àánú ọmọ á jẹ́ mo jèrè fún yín torí ẹ máa jèrè ẹ̀. Àánú ọmọ á jẹ́ dùnú fún yín torí á máa dùn yín nú. Àánú ọmọ á fi yín lọ́kàn balẹ̀ torí ẹ máa ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀. Ẹ lè fọwọ́ sọ̀yà fún un.
òbí àánú ọmọ wọ́n máa ń tó gbagbá sùn lóyẹ́. Olú ọmọ tẹ́ rí yẹn òun náà lè jẹ́ àánú ọmọ náà sì lè jẹ́ olú ọmọ. Mo ti yànnà náà fún wa. Àwọn ọmọ míì náà tún wà o. Àbíkú ọmọ ni, àbíkú alẹ́ ọmọ ni. Àwọn àkọ́dá ọmọ làwọn náà, ọmọ ni wọ́n. Tí ó sì yẹ ká máa ṣètọ́jú wọn, kẹ́ wọn, gẹ̀ wọ́n. Torí ìgbà míì àkọ́dá ọmọ náà ó máa ń jólú ọmọ, ó sì máa ń jàánú ọmọ pẹ̀lú, tó já sí pé gbogbo characteristics tí wọ́n ní a máa pèsè fún yín, tó jẹ́ pé yín gan-an náà máa mọ̀ pé ọmọ dáadáa ni. Gbogbo traits olú ọmọ àtàánú ọmọ ló máa ní. Ọmọ míì ọmọ gbàjẹ́nsinmi ni o. Ọmọ gbàjẹ́nsinmi in the sense that bóyá nígbà tójú ń pọ́n wọn, wọ́n bọgi, wọ́n bọ ọ̀pẹ̀. Wọ́n sọ fún wọn, wọ́n ní ọmọ tó wà nílẹ̀ yìí o, ṣé ẹ máa lè sìn? Ẹ mú sùúrù o. Tí wọn ò mú sùúrù, irú àwọn ọmọ báyìí náà máa ń jẹ́ àánú ọmọ, kódà olú ọmọ pẹ̀lú. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ọmọ gbàjẹ́nsinmi ni wọ́n máa ń jẹ́. Ọmọ gbàjẹ́nsinmi ó ní wọ́n máa ń jẹ́, nítorí ní ọ̀pọ̀ ìgbà nígbà tí wọ́n bá ń wá wọn, tí wọ́n lọ gbọmọ lọ́wọ́ igi, lọ́wọ́ ọ̀pẹ̀, gbogbo àwọn conditions tí wọ́n fún wọn, tí wọ́n sọ fún wọn tó yẹ kí wọ́n máa ṣe fọ́mọ yẹn, wọn ò ní ṣe o. Wọn ò ní ṣe fọ́mọ. Wọ́n á gbọ́mọ lọ chọ́ọ̀chì, wọ́n á gbọ́mọ lọ mọ́ṣáláṣí, wọ́n á ṣe dedication, wọ́n á pa láàfáà, wọ́n á sọmọ lórúkọ. Meanwhile, ó yẹ àti pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó yẹ kí wọ́n ṣe. Àbí ẹni bá ṣàṣẹran mọ́lẹ̀ yóò fún ní pákí, á fún lóúnjẹ. Wọn ò wá ní ṣe fọ́mọ yẹn, á máa dààmú wọn, á máa fòòró wọn, á máa fìtínátì wọn. Ṣé ẹ ti rí i pé àwọn ni wọ́n fọwọ́ fà o, àwọn ni wọ́n lọ ṣe mọ́ o, kí èèmọ̀ tó wá dé kó tó wá máa ṣe wọ́n. Tó ìyẹn kan Ọlọ́run púpọ̀. Àwọn ọmọ kan tún wà o tó jẹ́ pé ọmọ àmúhàntúbí ni wọ́n, kí wọ́n tó bí wọn, wọ́n mú hàntú. Àwọn ọmọ míì wọ́n lọ wẹ̀ lódò,
wọ́n lọ orí òkè lọ sí chọ́ọ̀chì ni kí wọ́n tó rí wọn bí. Àwọn ọmọ míì wà tó jẹ́ pé omi Ọ̀ṣun òun ni wọ́n mu kí wọ́n tó bí wọn. Àwọn kan wà ewé àti egbò ni wọ́n jẹ kí wọ́n tó bí wọn. Ṣé ẹ rí ọmọ tí wọ́n gbà lọ́dọ̀ Ọ̀ṣun tàbí tí wọ́n jewé jegbò tàbí tí wọ́n bọgi bọ̀pẹ̀, àwọn nǹkan kankan wà o. Àwọn nǹkan kankan wà tó yẹ tó lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ṣe. Wọn ò ní ṣe o. Àní wọ́n á gbọ́ chọ́ọ̀chì wọn ò gbọ́mọ lọ sẹ́ẹ̀ tàbí mọ́ṣáláṣí, wọ́n á ní Christian làwọn, Jésù làwọn gbàgbọ́. Bóyá Ọ̀ṣun ṣèyí lọ́mọ o, bóyá ewébì yìí lọ́mọ o, Ọ̀ṣun ṣèyí tó yẹ kó máa bọ̀ṣun fún, ewé ṣèyí tó ní tó yẹ kó máa ṣe fún lóòrèkóòrè. Èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ̀bẹ́ o, nígbà tára ti dẹ̀ wọ́n tí wọ́n ti rí nǹkan tí wọ́n wá tán. Wọ́n wá ní Jésù fún mi bí, Olúwa ṣẹ́gun fún mi. Wọ́n rí Jésù lẹ́ o, bí wàhálà ṣe ń dèrè o. Wọ́n rí Jésù lẹ̀ kí wọ́n tó lọ sọ́dọ̀ ewé, kán tó lọ sọ́dọ̀ egbò, kí wọ́n tó lọ bọ́gí bọ̀pẹ̀, kí wọ́n tó lọ sọ́dọ̀ Ọ̀ṣun, kí wọ́n tó lọ máa gbọ́mọ. Ẹ jọ̀ọ́, tí wàhálà abẹ̀ bá wá dé, tí wàhálà abẹ̀ bá wá dé, á wá di wàhálà sáwùjọ. So oríṣiríṣi ọmọ ló wà. Oríṣiríṣi ọmọ la dẹ̀ jẹ́ fáwọn òbí wa, but most importantly, ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa irrespective of bá a ṣe bí wọn. Ẹni lọ gbọ́mọ lọ́wọ́ Ọbàtálá, Ọbàtálìṣà, ọba takuntakun lóde Ìrànjé, lọ ṣe gbogbo nǹkan tó bá yẹ kó ṣe fún un. Ẹni lọ gbọ́mọ lọ́wọ́ igi, lọ́wọ́ ọ̀pẹ, gbogbo nǹkan tó bá yẹ kó ṣe fún lọ ṣe o. A kì í kẹsẹ̀ bodò ká lótùútù mú o. Ẹni mú ọ̀dú kó tó bímọ, wọn láti kékeré ni mọ̀létí kọ́mọ ẹ̀ lásán. Ẹ jẹ́ kó lọ kọ́ kéwú o. Ẹni tó sì jẹ́ pé orí òkè ló lọ gùn, ó lọ wẹ̀lé tídò, àdúrà ló lọ gbà, ẹ tètè fàdúrà kọ́mọ o. Ìyẹn kò dá sí lọ́wọ́ o. Ara nǹkan tó máa ń fa wàhálà rèé o. Nígbà tí wọn ò bá rọ́mọ bí, wọ́n á ní kí wọ́n kẹsẹ̀ ilé bọ̀. Nígbà tí wọ́n bá wá kẹsẹ̀ ilé bọ̀ tán tọ́mọ dé, ọ̀tọ̀ níbi tí wọ́n ti rọ́mọ o, ọ̀tọ̀ níbi tí wọ́n máa gbọ́mọ lọ o. Ẹ̀rọ bu Pọ́ọ̀lù tùbé Peter, ara nǹkan tó ń fa wàhálà rèé o, tó ń dárúkúdù sílẹ̀ rèé o. Ẹ̀sìn wa kan sọ pé ẹ fi ti Késárì fún Késárì, ẹ fi tojú fójú, ẹ fi tetí fétí, kẹ́ ẹ fi tọwọ́ fọwọ́ o.
ẹ bímọ níṣẹ́ àgùntàn ẹ ń lọ tọ́ níṣẹ́ ewúrẹ́ ẹ ń kó mí ẹran ẹ ń kó dà sílé ẹṣin ẹ ń kó tẹṣin ẹ ń kó dà sílé ẹran ẹ múrun wájú ẹ súpọ̀ mọ́ tìpàkọ́. ẹ ń criss cross látẹ̀sí kan sí mi torí ohun tó bá mú ẹ fi lọ bẹ̀ má wà ashamed o má wà ashamed at all. Ìṣẹ̀ṣe ni o ìṣẹ̀ṣe lágbà. Nígbà tẹ́ bá ń lọ bẹ̀ lọ gba nǹkan ẹ kì í mọ̀ o tí ẹ bá ti gbà á ẹ lọ ṣe o gbogbo nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe ẹ lọ ṣe o torí nígbà tí wàhálà bá dé wọ́n á ní kẹ́ ẹ fẹsẹ̀ létọ́ ni o ibẹ̀ náà lẹ máa padà sí so bóyá kẹ́ ẹ ṣe gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe fọ́mọ once and for all ní peace àbáwá o. Ohun tó mú yín tẹ́ ẹ̀ fi tijú lọ ọbẹ̀ lọ gbọ́mọ ẹ má tijú láti lọ ṣe gbogbo condition tí wọ́n bá fún yín o kó lè tùbà kó lè túṣẹ fọ́mọ ẹ lọ ṣe gbogbo nǹkan tó bá yẹ tó sì lẹ́tọ̀ọ́ fún yín láti ṣe fún ẹ lọ ṣe o. Lákòótán mo fẹ́ kẹ́ ẹ bù ṣe gàdà kẹ́ ẹ bù ṣe gèdè kẹ́ ẹ rántí láti gbèwé yín títí dèní irú ọmọ wo gan-an lẹ jẹ́ fáwọn òbí yín ṣólú ọmọ lẹ́yìn ní àbáàlú ọmọ ṣọmọ gbàjẹ́ sí mi níyìn ní àbọ̀bọ̀ pàpà lági ṣé ẹ lè gbàdúrà kẹbi irú ara yín lọ́mọ mo tún fẹ́ bi yín ní o ǹjẹ́ tí ẹ mọ̀ ǹjẹ́ tí ẹ rántí ṣé ẹ mọ ohun tó rọ̀ mọ́ bá a ti bí yín ipasẹ̀ tí wọ́n tọ̀ kí wọ́n tó bí yín mo wá fẹ́ kẹ́ ẹ lọ rántí tẹ́ ẹ bá ti gbàgbé ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ipasẹ̀ tẹ́ ẹ tọ̀ ọ̀nà tẹ́ ẹ rìn kẹ́yìn náà tó dọlọ́mọ léèní ẹ lọ ṣàtúnṣe o ẹ lọ ṣàtúnṣe o ọmọ 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 sìn ọmọ ṣe pàtàkì ó ṣe kókó ẹ lọ bá mi ṣàtúnṣe o kò dẹ́ sí yín lọ́wọ́ o kò lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ sí o. Ohun tí mo fẹ́ pàkíyèsí wa sí ni pé irú ọmọ wo lẹ́yìn táwọn òbí wa bá ṣì wà láyé tí wọ́n ń bẹ ẹ lọ bí wọn o torí àmùkùn ẹrù ẹ wọ́ ó lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ because sábàmọ́ the source mi ò rò pé wàhálà máa wà o gbogbo wàhálà tá experience lénìí mi ò rò pé a máa experience ẹ̀ lénìí because if we know who we really are where we are from ibi tí wọ́n ti gbà wá ibi tá a ti ṣẹ̀ wá ibi tí wọ́n ti rí wa ibi tí wọ́n ti rà wá ibi tí wọ́n ti tọrọ wa a máa ní better understanding of the dynamics of things in situations and circumstances affecting our lives. Kò jù báyìí lọ o ó gbèrò ṣé ó báyìí náà lọ bí oge á jèrè àwọn ọmọ wa o àkótó.